أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله. اللهم صل وسلم على سيدنا محمد. قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. إذا ما اختارت في دنيا أبيبا فخير أحبتي لمدير مركز كريما ملها لبلدان خيرا ولا يليق سوى الإجياء في أجرا بميراث يشق لأريد شقا فيخرج من ثراء الخاسب التبرا فلو عرف الطريق لحق قومي لما تقرؤ له عملا وقدرا. Taban tarawa lókù player lè pọ̀ lérí fídì àmọ́ player ju player lọ. Ajura wa lọ́nà ayé. Ìsà makitari tó fi dúnìyà habiban. Tí bá mú èèyàn lọ́rẹ̀ láyé tá wà mẹ́ yìí. Tí mú èèyàn ní kòríkòsùn. Tí mú èèyàn ní ẹni bí ọkàn mi láyé tá wà mẹ́ yìí. Ana akhataru habiballahi habiban li. Ẹni tí gbogbo nǹkan complete sáré ó pé ó fit ó complete ó dá lérí ó dá lẹ́sẹ̀ ó dá ní righty ó dá ní lefty ó dá ní control ó tún wá good in term of scoring. Allahu Akbar. Kí ló dé tẹ́gàn pọ̀? Kí ló dé tí lára pọ̀? Kí ló dé tí lára pọ̀? Jẹ́ kó gbé ọ̀rọ̀ mi lérí mufti ẹlẹ́dẹ̀ tó ṣe tèkù tó dúdú bí ìgbà tí wọ́n kùn lọ́dà dúdú báyìí. Jẹ́ kó gbọ́rọ̀ mi lérí rẹ̀. ń pe mudiru ní principal secondary school. Ya subhanallah. Ṣé ní nǹkan kan nínú ọpọlọ ṣá? Ṣé nǹkan kan bẹ nínú ọpọlọ yín? Ṣé lérí tẹ̀ ń rò? Wàláhì ẹni. Kí tiẹ̀ ní máa sáà mufti yìí gan? Gbogbo àwọn tọ́lá fi ń jẹ mufti yìí kí ni ṣe yín? Tó ìsìdáàrù fatiwa tiẹ̀ onu látijọ́ tí wọ́n ti gbé ọ̀sẹ̀ ní mufti tọ́lá àwọn fi ọ jẹ. Irú ìgbín ní ègbín. Sọmọ pé olójú kan nílùú afọ́jú òun ní ìjọba afọ́jú wọ́n fi wọ́n jẹ mufti. Malakiya ìfìtáùdà àbí malaka ìfìtáùdà lọ́dọ̀ rẹ̀ aina al-ilmu indak. Mufti tóun rí bí gòrílà ó jókòó rẹpẹtẹ kalẹ̀ bí ìgbà tí ẹlẹ́dẹ̀ bá bẹ̀rẹ̀. Ìwọ́n ń pe mudiru ní principal secondary school. Ya subhanallah. Kó padà sí ọ lẹ́nu. Kó padà sẹ́nu rẹ̀. Àìmọ̀ wọn ará sì sí ọ.
torí tí ẹ bá ṣe pé àìmọ̀ wọn ará dààmú rẹ ni ó yẹ kó mọ̀ yí pé Maulana Mudirul Markaz ọ̀gá gbogbo ọ̀gá fa innahu la yunkiru dhalika illa al-munkir bọ́ bá rí téèyàn bá tako eléyìí o munkiri ni wallahi thumma billahi al-azim ìnàkí bẹ́ẹ̀ wá ní òpónú tọ́lé aláìlẹ́kọ̀ọ́ ẹdúnná ṣé ẹ̀rọnú ni ẹ̀yin tẹ́ fi jẹ̀ mámù bí mámù ti rí kórí o àkọ́kọ́ ni pé tá a bá ní ká sọ̀rọ̀ mímọ́ ẹ̀yin lè mọ́mọ́ o wàláì mo fọlọ́n tó dá mi mo fi búra wàláì kò ní mímọ́ wàláì tàláì thumma billahi allazi la ilaha illa huwa ẹ̀yin lè mọ́mọ́ tó lọ́pọ̀lọpọ̀ yín ló mọ̀ tẹ́lẹ̀ bèlè tẹ́ mọ̀ pẹ́ni yóò ní mímọ́ al-alimu huwa allazi ya'rifu al-jahila wala ya'rifu al-jahilu al-alima ẹni mímọ̀ ní máa dá aláìmọ̀kan mà aláìmọ̀kan ò wá lè mẹ́ni ó mọ̀ tọ́líà mùnáfìkì tọ́líà tí ò ní síkìlán tí ò ní síkìrán innahu da'iman yabudu bi wajhihi ó fẹ́ ṣe sálàfí ń bá wọn Sufi ṣe dúóbì kan tọ́líà dúóbì kan òpònú mọ́mú ẹnu jáwáyà dúóbì kan jáyé mọ́ bí ọwà dádúó jẹ́ káyé mọ́ bí tọ́ wà tí ẹ bá ṣe pé ọ lójútì ọ sọ̀rọ̀ kan lánàá yóò sì tó dò ní ọ̀tún máa pálárò míì àwọn tó ń bá sọ̀rọ̀ tí wọ́n láwọn ń tẹ̀lé ọtán láwọn ń gba tiẹ̀ ṣé rí wọn burú ni àbẹ́rí wọn dàrú ni bẹ́ẹ̀ni wọn ò bá wá burú níjọ́ tó ọlọ́lẹ̀ bẹ Maulana Mudirul Markaz tó kúnlẹ̀ níwájú wọn ṣebí nǹkan mi lọ padà ń wí lẹ́yìn gbà nǹkan mi lọ padà ń wí etí gbogbo ayé rí mọ́tò tó ṣe pé ṣáà adahu jami'ul alam etí gbogbo ayé rí kèé wá ṣe wípé wọ́n kàn ń wo bọ́ọ̀ ti performance ẹ níbi kíní yẹn kìí ṣe pé òun nìkan ni wọ́n ń wò wọ́n tún ń gbọ́ ń tọ́ ń sọ lẹ́nu ọsìn lè pa lárú ngbòya ọlọ́bẹ̀rẹ̀ ọ̀nìgbà tí wọ́n lọ́bẹ̀ ń nì tọ́líà ló lọ́bẹ̀ kìí ṣe máàmù òbí kan níwájú tani àti tani gbogbo ọ̀rọ̀ tí ń takọ rọ́bítà ìlọ ń sọ ọ sì tún fẹ́ máa bá rọ́bítà sí ṣé túláàsì ni ọ ń takọ mòlúdì ọ ń lọ bí mòlúdì kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín sálàfíà yìí kí ló dé tẹ́ ẹ rí báyìí ńlẹ̀ Yorùbá ẹ̀yin ẹ wú ọ̀nà tẹ́ ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé lérí ibú lọ́dọ̀ àwọn tán bíi látara yìí pé ẹ má kúnlẹ̀ fáwọn òbí ẹ má kúnlẹ̀ fáwọn òbí lẹ́yìn tó ṣe pé ké wú òye wallahi tàláì thumma billahi allazi la ilaha illa huwa òdi kéwúlẹ̀ ń kàfáyé ẹ̀ kàfẹ́ sí ayé lọ́nà ni. ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ sọ wọn di asá lọ́dọ̀ àwọn tó bí wọn ọmọ náà wàá máa gbáyà sókè báyìí sáwọn òbí ẹ̀ yóò máa ru àyà sókè báyìí sáwọn àfáà rẹ̀ nínú tí wọ́n ń tú àṣírí yín pé àṣẹ nǹkan kan ò yé yín nínú kéwú láyé àti láì kíámà bàbá ní kẹ́ ẹ mú hújà wá nínú alukurani ẹ wà ká wa innal masajida lillah wallahi mo fọlọ́n tó dàbí mo fi búra gbogbo orú yín tẹ̀ ń gbé ara lé ayé òní tẹ́ fi ń sọ̀rọ̀ kúnlẹ̀ nínú ìsìlámù wallahi ọpọlọ yín ti dojú délẹ̀.
àti professor nu yín àti doctor nu yín tí ń gbé ara lé àyà yẹn tí wọ́n fi ń tako kákólẹ̀ fóbì àbí ká tẹríba fóbì àbí fẹ́ni ó ju ní lọ nínú ìsìláàmù wàláhì ọpọlọ yín ti jàn nǹkan kan ò sì yé yín nínú kéwú. ẹ rò pé alukurani ó jọ ìwé ìtàn tí wọ́n kọ nílé bàbá yín? ẹ rò pé kurani jọ? ẹ fẹ́ tú kurani fáyé ẹ ní instrument téèyàn fi gbọ́ kurani yìí, gbogbo instrument yẹn ò pé lára yín. gbogbo instrument kò pé lára yín, ẹ sì fẹ́ tú kurani fáyé. kí ló dé tẹ́ rí báyìí? tọ́lẹ́à lọ lè dúró bì kan jáyé má bí ọ wà, má jẹ́ kí n tán ọ́, àwọn ò retí rẹ o, wàláhì àretí rẹ. dúró bí sàlàfíà rẹ tó wà ó ní ọmọdútó ni ọ máa ṣe. kí ló wá rábítà? ebi wọ èyí mufti kí mo já pokọ rẹ ọmọ lásán àbí kí ni wọ́n ń pè sótìyé, òun lọ pè ní mufti original. mufti ọmọ lásán òun lọ pè mufti original. bílọ́ǹgì síbẹ̀ àwọn ẹjọ́ máa ṣe ẹjọ́ máa lọ mufti ti yín nù. àní mufti tiwa tí gbogbo tí ń jáwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá, gbogbo tí ń jáwọn àhímà nílẹ̀ Yorùbá tí wọ́n pawọ́pọ̀ yàn, ó ní Sheikh Abdulaziz Abdulrazak Ìṣọ̀lá mufti tiwa nù. àwọn òsì bá yín jà lérí mufti tí yín tẹ̀lé èèyàn, so kí ni problem? kí ni problem? kí ni ṣèyí sọ̀hún? kí ni ṣèyí sọ̀hún? dóńbì kan jẹ́ àmọ́ bí ọ wà. eléyìí ẹgbẹ́ kan ó ń yàwó mẹ́ta, ya subhanallah. mo rí ẹni tó fọ́nú tó ọ láyé àti láríkì àmọ́ ìrìn rí. mo wá ẹni tó fọ́nú tí ọ ìrìn rí, ó ń yàwó mẹ́ta. ẹni tó ponú tó fọ́ inú tó ń yàwó mẹ́ta láyé àti láríkì àmọ́ ìrìn rí. gbọ́ náà ó ń yàwó mẹ́ta. bàbá rẹ̀ ń bẹ nínú rábítà, bàbá tó bí ọ ṣé ń bẹ nínú rábítà tí wọ́n fi ń dájọ́ ẹni tó tóbi jù ẹni tó jura wọn lọ nínú rábítà? bàbá tó bí ọ ó kópa nípa bí wọ́n ṣe dá rábítà lẹ̀. kí ni ṣe bàbá rẹ̀ lára rábítà? ìwọ ní tọ́líà ọní ìmáàmù ni àfáàsì ni, so mùdírù àfá lásán ni, so tọ́líà ju mùdírù lọ. eré rẹ̀ ti burú, eré rẹ̀ ó ti bu, ó sì ti dàrú. wàláhì tàláhì eré rẹ̀ ti dàrú. ya subhanallah, ṣé nǹkan dàrú mọ́ ọ lọ́wọ́ ni? مدير كلمة مدير كلمة شاملة جامعة لمعاني عدة، لمعاني عدة. شيخ المركز ومديره وإمامه وخطيبه.
gbọ́nà mùdírù gbogbo tí wọ́n lọ́n ṣẹ̀ṣẹ̀ tí tẹ́ máa yọ ẹyọ ọ̀kan tẹ́ máa yọ lẹ́nìkan lọ́wọ́ tẹ́ lóhun náà tóbi gbogbo ẹ̀yẹn yẹn ni mùdírù púpọ̀ gbogbo ẹ̀ pátápátá ni mùdírù púpọ̀. huwa imamul markaz huwa khatibul markaz huwa mufassirul markaz ni Maulana mudirul markaz. káti ẹ̀ wá gbé yìí ń sẹ́gbẹ̀ kan ṣé tọ́lẹ́à ìlọ́fẹ́ fi wọn mùdírù ní Rabita ọ̀hún sọ yí pé kí nípo mùdírù ní Rabita mùdírù ò nípò kankan ṣé bàbá rẹ̀ nípò Rabita ní Rabita ṣé bàbá rẹ̀ nípò mẹ́ lọ Rabita kọ́ lọ lè kílèmù pé bàbá rẹ̀ náà. What is your problem? Ìwé ìyàwó mẹ́ta yìí wá bá wa béèrè lọ́wọ́ tọ́lẹ́à tọ́lọ́gbìjà béèrè lọ́wọ́ rẹ̀ yí pé ṣé sálàfí ń tọ́lẹ́à ẹ̀yin tẹ́jọ́ ń tara yín tẹ́jọ́ ń parọ́ fúnra yín béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé sálàfí ni. Oníyàwó wèrè béèrè lọ́wọ́ tọ́lẹ́à pé ṣé sálàfí ni bí tọ́lẹ́à bá wá jẹ́ sálàfí ya subhanallah kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín sálàfí tẹ́ rí báyìí tó já sí pé ọ̀tọ̀ ìlọ̀rọ̀ tẹ́ máa sọ lónìí ọ̀tọ̀ ní nǹkan míì tẹ́ sọ lọ́la ọ̀tọ̀ ní tẹ́ máa ṣe lónìí ọ̀tọ̀ ní nǹkan míì tẹ́ ṣe lọ́la. ṣèbọ̀rọ̀ ọmọ kúnlẹ̀ ọ̀rọ̀ ọmọ bẹ̀rẹ̀ fún yàn ó níbẹ̀ ti fà tó ó níbẹ̀ ti takò tó bí ìgbà tó já sí pé béèyàn bá kúnlẹ̀ fáwọn tó bí àbí fẹ́nu tó jù lọ ètò ọ̀hún lọ lè wọ nánu eré yìí ti burú ní ara yín náà kó jáde ń jóni tí òun ojú oyè yín pé àwọn ṣẹ̀ṣẹ̀ ródòdó ni tí bàbá mùdírù mẹ́kàsì ti ń pè yín sí látọdún tipẹ́tipẹ́. Látọdún tipẹ́tipẹ́ ìgbà wo lẹ fẹ́ bábò sí yìí dáa èyí tí kan yà mí lẹ́nu ni pé ká tún wá rẹ́ lòmíì títí dìsìn kó sì máa bìlífù ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ṣé ẹ ti gbàgbé ni elémanú yín ẹ gbàgbé ọ̀nà tó gbà pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ fọ́tò ni ẹ gbàgbé bó ti sọ̀rọ̀ fọ́tò ni pé bí èèyàn bá ya fọ́tò abẹ́ni ó yà fún yàn Ọlọ́run ti làánà wọn gbogbo wọn pátápátá wọn lọ́nù nẹ́ni ya subhanallah kí ló dé tí ẹ ń gbé àbọ̀ làákà ìkàkì níjọ́ tí elémanú yìí ò ní níjọ́ tó lọ lè gba àwọ́dù tó ya fọ́tò ẹ rí bí orin ṣe yí padà tìlù náà yí padà sáwà lẹ́ ń tàn ní abẹ́ ń tàn lọ́hùn. ẹ ń tàn wá ní abẹ́ ń tàn ọba tó dá yín àbí gbogbo tẹ̀sẹ̀ yìí ẹ ń ṣe ní tìtorí tẹ́kìbọnú ẹ sì bẹ̀rù àtibọ̀tán ẹ bẹ̀rù àtibọ̀tán ẹ bẹ̀rù kí ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yín ẹ bẹ̀rù rẹ̀ ẹ páyà rẹ̀ ẹ wá rí gbogbo èyí tí kálukú yín wá múra kankan mọ́ principal secondary school kéde kankan ṣe rí èyí tá à ń sọ fún yín látijọ́ yìí tí ò yé yín nù ọ̀tọ̀ ní certificate ọ̀tọ̀ ní mà èyí tá à ń jẹ́ òye yín látijọ́ yìí tí ò yé yín nù alọ́pọ̀lọpọ̀ yín ní certificate ṣẹ́ àbá yín jiyàn àmọ́ ẹ̀ ní mọ̀ ṣé tọ́lẹ́à ó lè náza àtẹ̀mí níbi ìmọ̀ báyìí mo fi àlùkùránì mo fi búra kò lè náza mi wallahi alazim
ṣe pé wàláì mo bú wàláì tàláì torí yà mí lẹ́nu bá sọ pé PhD rẹ̀ Arabic náà ló fi ṣe ń yà mí lẹ́nu ipe Arabic náà ní PhD rẹ̀ ń yè mí lẹ́nu torí kò ní kọ́dámù wàtídà kankan fi lugha al-arabiyya fa innahu lam yata'ammaq qattun fil arabiyya ṣé kútúbà ní ṣe o ẹ̀yin òpónú ara wọn ẹ sọ ṣé kútúbà ní ṣe o irú kútúbà tí ń ṣe o ní ṣé kútúbà tó bá yẹ pé lóòótọ́ ẹ mọ̀ ẹ sì gbà wípé júmúà o rákà méjì tá a fẹ́ kí rákà méjì tó kù ń bẹ lára kútúbà ṣé kútúbà tí ń ṣe o sọ ọlọ́run fi ṣe dédé rákà méjì wọn tó kù ẹ dáhùn sẹ́ pàápàá jùlọ títọ́lé àṣẹ o mufti gorilla dáhùn fèsì sọ̀rọ̀ ipe kútúbà títọ́lé àṣẹ o ọlọ́run ó fi ṣe dédé yóò sì fi ṣẹ̀san rákà méjì tó ṣẹ́kù nínú jímọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa tó kàn lọ́rọ̀ yìí wá jẹ́ wá sọ fún ọ lọ́lẹ̀ wo gbogbo tí ń jáwọn ní mímọ̀ ayé àwọn mímọ̀ ayé àwọn tó já sí pé nínú mọ̀ ẹ lè kóyàn wọn kéré lọ́lẹ̀ wo gbogbo wọn sọ yunifásitì tí wọ́n lọ fún mi wàláì mo fọlọ́ tó dá gbogbo búra gbogbo àwọn tí wọ́n jí ní mímọ̀ pátápátá ọ̀ lè rí wọn yunifásitì òdodo lọ́gbọ́n ọ̀ lè rí wọn yunifásitì má jẹ́ kí n tán nínú tí ń kó bá ìmọ̀ nínú tí ń kó bá ìmọ̀ láyé tá a wà ń bẹ̀ yunifásitì jẹ́ kan òdodo lọ́gbọ́n ìrọ̀pá àwọn èèyàn wọ̀ understand mi kéwú ọ̀tọ̀ ìmọ̀ ọ̀tọ̀ ìmọ̀ ètí jẹ́ mọ̀ gangan ọ̀tọ̀ ni because yunifásitì òun fẹ́ dájú rẹ kọ ọ̀nà kan nínú ọ̀nà tó tún fẹ́ dájú rẹ kọ yóò tún wá sẹ́sà wípé ọ̀nà báyìí ni ọ tó wá jòkó lé nìkan nínú ọ̀nà ibẹ̀ lọ́ ti máa wá fò tó ti máa wá bá ọ fi wé ẹni tó já sí pé mọ̀ ọ̀sọ̀ ẹ̀yìn yà ni innahu qara hadha wa 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 tajamma'at fihi hadhihi al-makruhat gbogbo tó kàn ní gbogbo kinní yẹn wá papọ̀ sí la ọ fi wéru ẹni Abdulqahir Al-Jurjani sọ yunifásitì tó lọ tí ẹ má sọ̀rọ̀ yunifásitì sọ lé kéwú tó ti kéwú ipe kíláàsì báyìí àwọn àtàwọn báyìí ní kílásímẹ́tì sọ fún mi Khalil Ahmad Al-Farahidi sọ bí tó ti kéwú Abu Uthman Al-Jahis táwọn kan sọ yí pé innahu huwa imamul mu'allifin sọ lé kéwú tó lọ jẹ́ sọ fún ọ mo ní tírà kan yà yìí التعريف لولي كاتيرام التعريف في الأدب العربي أبورو أبو عثمان الجاهز أبورو رمبي تاليكا أولوني o tálíkà púpọ̀ yóò máa wá ṣiṣẹ́ yóò máa ṣe wàhálà ẹnu tí ń bá wá ń ẹnu tí ń bá wá ń rí ẹsẹ̀hùn ṣe Ismail
As-Samadani wọ́n ní yunifásitì wo ni Aristo lọ ètèrè yóò pé wàláhì ìbò fọlọ́n tó dá ìbò fi búra àwọn tí wọ́n ní ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ ìmọ̀ ẹ̀ ní rí wọn pa yunifásitì ìmọ̀ gẹ́gẹ́ yàtọ̀ sí ọ̀rọ̀ tẹ̀ ń pa alẹ́ ní sàtífíkẹ́tì àmọ́ ẹ̀ ní mọ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ nù yín pòfẹ́sọ̀ abiamaye pòfẹ́sọ̀ mokoje gbogbo àwọn parafíìsì alkaziba ẹ̀ ní mọ̀ wàláhì tàláhì. Abu Usman Al-Jais tí wọ́n sọ nípa rẹ̀ yìí wàhálà tó bá ṣe iṣẹ́ tó bá ṣe owó tó bá rí yóò máa wá lọ lè rẹ́ǹtì àwọn tíra àwọn ṣọ́ọ̀pù tí wọ́n ti ń ta tíra yẹktẹ́rì àdàkàkì allati tuba'u fi al-kutub liyabita fiha àwọn ṣọ́ọ̀pù yìí ní ò lọ lè máa rẹ́ǹtì láti pé kóun máa sùn níbẹ̀ sotiye soso tí ń sùn ní kẹsẹ̀ irú oorun tí wọ́n ń sùn ó kàn rẹ́ǹtì ẹ̀ pé wọ́n ó sùn ní ó máa fi l'opportunity àti ka gbogbo tí ń bẹ́ẹ̀ fabidalika athiba ataudan shamikhan fil ilmi ẹni tó yóò di taudunu sọ lé kí ó tó lọ sọ yunifásitì tó lọ sọ fún mi. Abu Yakub As-Sakaki sọlé kí ó tó lọ sọ yunifásitì tó lọ Taha Hussein rajulun ama lakinnahu la yusawwa fil mahara wal kitaba Taha Hussein afọ́jú ni kò rí náà sọ yunifásitì. Abbas Mahmoud Al-Akkad Ibtidai ló kà sọ ẹgbẹ́ rẹ̀ Mustafa Lutfi Al-Manfaluti ó padà kúrò ní Jamiu Azhar ó padà fi bẹ́ẹ̀ lẹ̀ because ó rí wípé ìmọ̀ lòun fẹ́ ní kìí ṣe kéwù lòun fẹ́ ké ẹ sì wá múra kẹkẹkẹkẹkẹkẹkẹ principal secondary school gbogbo àwọn ibi tí mo lọ yẹn jìnnà sọ Jamiu àti bàbá Alágbàjì lọ yunifásitì wo ni bàbá Àgbàgìdò máa ti parí. Maulana Sheikh Kamaluddin Al-Adabi sọ yunifásitì tá ti parí ká tó wá sọ Al-Allama Al-Ifriqi bila munaza'a Al-Allama As-Sudani bila mujadala Sheikh Adam Abdullahi Al-Ilori sọ yunifásitì tá ti parí wọn ṣé Adama ka àfà mẹ́ta tó kọ́ wọn kéwú wọn ka àfà mẹ́ta tó kọ́ wọn kéwú lẹ́yìn ìgbà tí wọ́n ti parí tá parí al-Mabadi'ul Ilmiyya lọ́dọ̀ bàbá tó bí wọn wọ́n wá ka àfà mẹ́ta tó kọ́ wọn kéwú Sheikh Umaru Agbaji Maulana Sheikh Soli ẹ̀sìn yóò bí wá àti Sheikh Adamu Namahaji àfà mẹ́ta tó kọ́ sí Adama kéwú ni tí sí Adama fi dá bó ti dáhùn tó fi rí bó ti ríhùn tó fi wá di gbogbo tó fi di àfà gbogbo ayé tó fi di àfà gbogbo ayé shahida al-anamu bi fadlihi shahida al-anamu bi ilmihi bi izzihi bi karamatihi bi jalalatihi al-ilmiyya atal'ida kódà àwọn ọ̀tá Sheikh Adama mà yí pé
àwọn kan bá sọ̀tá ni àáfà àwọn ni. sọ yunifásitì tí Sheikh Adamu lọ ọmọ iye àáfà tó ti kọ́ ọ ọmọ iye lẹ́kṣọ́rà tó dó wájú rẹ tó kọ́ síbẹ̀síbẹ̀ atàlẹ̀ àn lamutezin junaha dhubaba inda Maulana Sheikh Adam bẹ́ẹ̀ wá ní Maulana Mudirul Markaz alnise ekewu àmọ́ wallahi enema mo fa Al-Qur'ani mo fi búra ekewu enema biti ukoma ní ìmọ̀ ní àbòsí kan wà ń bẹ fún yín kẹ́ ẹ máa pẹ́ǹtì ọ̀rọ̀ béèyàn ò ti sọ. Maulana Mudirul Markaz adamallahu hayatahu wa afiyatahu wọ́n ní jáàbù kìí ṣe túláàsì ní tí Mudiru wí fáyé nù. tí wọ́n bá wá fẹ́ sọ wípé dandan ní jáàbù àbí mo tún ní jáàbù má jẹ́ ṣe mistake nìkọ́ọ̀b èyí tó yẹ pé wọ́n fi bo gbogbo ojú tí ibi kankan ò ní hàn mánu èyí tó yẹ pé ẹnu ẹyinjú nìkan ni ó ṣẹ́kù wọ́n ní kìí ṣe dandan nínú ẹ̀sìn. ńgbà tẹ́ wí tẹ́ máa sọ fáyé ẹni Mudiru ní ká má lò jáàbù mọ́ ẹ̀yin nu Ọlọ́run ẹ̀yin nu Ọlọ́run máa ń tó yẹ kẹ́ ẹ̀ sí wá proof ẹ̀ fún wa bó ti jẹ́ dandan ni ṣé ẹ rí proof dòní ṣé ẹ rí proof fáyé dòní ahọ́tẹ́ sì fi sọ́tẹ́ fi gbé kalẹ̀ ni wípé bẹ́yìn ò bá ti lo nìkọ́ọ̀bù yẹn yóò wọ ọ́nà ni ahọ́tẹ́ fi gbé kalẹ̀ nu wá proof ẹ̀ fún wa. Wallahi ke wallahi ne mema mo fa Al-Qur'ani seri wallahi ne mema títí di sin lérí ọ̀rọ̀ Abubakar nínú gal saul ana lam ajid atal an minkum ahadan yakhruju wa yunakish tilka al-qadiyya munaqashata mukini'atan ata nahurra amamahu salimin. Tí rẹ̀ nìkan nù yín kọ jáde kọ wá títí kọ nákọ́ṣà kọ̀díyà yẹn munaqashatan ilmiya mukini'a rí ẹ̀ nìkan nínú yín títí dìsìn ìrọ̀lẹ́ ń pa àní wallahi kíwẹ̀ ní mímọ́. èmi sọ̀rọ̀ sáníyà isnayn tí rí ẹ̀ nìkan kan nù yín títí dòní tó lè bá mi nákọ́ṣà rẹ̀ tọ́fì wá proof o sáníyà isnayn ni tọ́fì wá proof ẹ̀ fún mi pé Abubakar ni títí dòní tí rí sáníyà isnayn tọ́fì wá proof ẹ̀ fún mi ipe Abubakar ìlọlọ́run ọba ń bá wí pẹ̀lú eléyìí wallahi mo fọlọ́run tó dá mo fi búra kéwú àmẹ́ ẹ̀nẹ́mà ẹ̀nẹ́mà rárá bí sí òkú mà ẹ̀nẹ́mà. níjọ́ tí Mudiru bá tí wọ́n ti ń ṣe prógámù wọn gbogbo bí kálukú yín ti ń dráàgì wọn tó tẹ́lẹ̀ yóò bú wọn títọ̀ wọ́n bú wọn tíkiri yóò bú wọn tíkiri mélòó nù yín ni Mudiru jáde tí wọ́n wá bú padà tí wọ́n fún lésì. mélòó nù yín ni Mudiru jáde tí wọ́n fún lésì. ẹni tí ò wá fún ẹ̀yin èèyàn lásán lásán tẹ́ ẹ̀ já mọ́ nǹkankan tí ò fún yín lésì tí ò bú yín ẹ wá ń pariwo fún gbogbo ayé pé ẹ ń bú sọ̀hábé. gbogbo yín pàdé pẹ̀lú Ọlọ́run. ayé tá a sì wà yìí ayé tá a wà yìí
ayé tá wà ńbẹ̀ kẹ́ tó fi ayé yìí lẹ̀ ẹni ọba mi ó ti san yín lẹ́san gbogbo wa yín tẹ́ ń wù pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. ayé tá wà ńbẹ̀ ẹ ní fi ayé yìí lẹ̀ tọ́ba mi ó ti san yín lẹ́san aburú yín tẹ́ ń gbá yìí sí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Now jẹ́ sọ díẹ̀ nípa Yelma yan ọmọ òfò Al-Mal'un eléri bú ọmọ wọ́n sẹ́ndì fídíò rẹ̀ kan sí mi tán ló ṣe ó dà pé lèdí ọ̀rọ̀ tó sọ ń bẹ ọmọkùnrin kan bẹ èyí tí ẹ ń wo kí ẹ rí fídíò rẹ̀ yẹn rí mọ́kọ̀ ẹ̀ ó dúdú báyìí ẹ máa jókòó síbi kan tó pé dígbà tó pé ń ta tíra ẹni ó bá ti mọ ọmọkùnrin yẹn yìí mọ ó kọ pé jẹ́ǹsì mọ́kọ̀ ẹ̀ wọ́n sẹ́ndì fídíò ẹ̀ sí mi náà ní ìtì ẹ̀rá ẹ̀ wò dáadáa ẹ máa gbìjà mufti Ìlọrin tí ó máa torí mufti Ìlọrin tí ó máa fi bú Mùdírù. fídíò tí wọ́n sẹ́ndì ní ó gbé fọ́tò mi síbẹ̀ báyìí dédé irú ọ̀rọ̀ tó sọ iná ní Yelma yìí náà sọ lérí fídíò kan tí mo ti ṣe tipẹ́ ipe wọ́n ní ọmọ sógun wọ́n bá ayé rẹ̀ jẹ́ kọ́ ọmọ sógun bò wọ́n wí bẹ́ẹ̀ pé kíní kan ẹ̀ wọ́n máa ń fà lùtí nǹkan kan àbẹ́rẹ́ ẹ̀ dàrú ni èmi ò kó jẹ́ ọ̀rọ̀ pé mi ń bẹnu ẹni tí ó sọ̀rọ̀ tí ó kò jẹ eré ẹ̀ ti dàrú eré ẹ̀ ó ti dàrú sọ́ọ̀rí ó dà ìwò kọ́ ọmọkéwú ná ní èyí dúdú ni ọmọkéwú ẹnu tí etí mo kàfẹ́ fọ́ lára ń bẹ̀ ni wípé lọ́ọ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọmọ yìí pé ọ̀rọ̀ mufti Ìlọrin maskutu aniwu ni wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ òdodo lọ́gbọ́n tó bá já sí pé ń tọ́ ń ṣe tí mufti Ìlọrin bá mà sí kí wọ́n ṣe ọ́ lótó kán ṣe ọ́ lótó tí wọ́n bá wá mà sí kí wọ́n tètè pè wọ́n sákèsì kan ní ọ̀dákẹ́ májẹ̀ntọ́ ọ̀rọ̀ mufti Ìlọrin maskutu aniwu ni o òdodo lọ́gbọ́n o ẹ̀rọ akọ̀ ẹ̀mọ́ bá tẹ love and like ẹ̀mọ́ bá tẹ love and like ẹ̀rọ akọ̀ ọ̀rọ̀ mufti Ìlọrin maskutu aniwu ni o dákun má dá a padà síbẹ̀ wa padà síbi ọ̀rọ̀ mufti Ìlọrin òdodo lọ́gbọ́n ọ̀rọ̀ yìí pé èmi ń bẹnu ẹni tí ó máa gọ lábẹ́ kàkan ni ìkan sọ fún mi pé ọ̀rọ̀ tó sọ àfikọ́ lọ túbá tí n bá túbẹ̀ mi nù Ọlọ́run àbí kò fẹ́ dáa fún yìí wọ́n yà gbé Yelma yìí lọ́wọ́ yìí kan pọ́n sógun ọ̀n ṣe kí ní ayẹyẹrẹ láàrẹ ẹ̀tọ́ kù kí wọ́n àsàádà àsàádà eríire kí ni wọ́n pè bẹ́ẹ̀ ṣe tàrífù ẹ̀ ṣe tàrífù sàádà alẹ́ ponú ókè ntí sàádà mìíní lọ́dọ̀ tiẹ̀ ó ní pé kí n kọ́ máa san ńláńlá kí n máa lọ́kọ̀ bẹ́ẹ̀ ìntà àti sàádà fìdálì indak ibi tí sàádà tó parí sí lọ́dọ̀ tiẹ̀ nu èrè yìí ti burú
tí wọ́n bá ń dákọ̀ assigned ìwọ lọ béèrè tó jẹ́ fẹ́ sọ nínú sọ àdáwù ni mo wà tí ẹ gbọ́ yálùmọ̀ yìí ṣebọ́ Ọlọ́run kọ tírà kan nípa àwọn ṣíà kódà níjọ́ tó sọ ọ ti sọ̀rọ̀ yìí pẹ́ o níjọ́ tó wá sọ ọ ní ọ ti ń kọ́ ti pẹ́ ọ̀rí ikọ̀ tán ni títí dìsìn àyìnà sàádà tó ka ìzàn sàádà rẹ wádà mo wá sọ fún ọgbà wípé ìmọ̀ retí tírà kó jáde o mo ní tó bá jáde mo fún ọ ní oṣù kan ikọ̀ tírà lérí ẹ̀ tí fi sẹ́nà ju tírà tọkàn èmi ò rí tírà kó jáde dìsìn ẹ̀yìn gbáhùn èmi ti ṣe tírà mi jáde o nígbà tí èrí tiẹ̀ mo ti kọ tírà mi jáde o lẹ́yìn ìgbà òní kẹwàá lè mọ̀ yí pé wàjibáàtù tiwa ó pọ̀ ju àkọ́ títà ní lọ aníṣẹ́ tó pọ̀ tá à ń ṣe Maulana Mudirul Markaz àbá Mudiru mo bẹ̀rẹ̀ fún o ẹni ìnáwó tí wéèrè yìí tẹ́ tako ẹ báyìí bàbá Mudiru lọ ní tí mo bẹ̀rẹ̀ fún o adamallahu ayatahu wa afiyatahu wa dawlatahu wa baraka fi ayatihi bitulil umri wa sa'ati rizqi wa siyadatil istijaba àmín bàbá Mudiru Markaz sọ fún mi pé man faluti ń gbà ọ ní márùn kọ́ ọ lọ́lẹ̀ kọ́ mà kọ́ mà tiẹ̀ kó mà jẹ́ mà kọ́ mà tó lè máa ń fa lóòtì. Insha Allah alikari mo ti bẹ̀rẹ̀ o kọ́dà alimakọ́mọ́tò lè wúlá mo ti kọ́ tán alimakọ́mọ́tò lè wúlá mo ti kọ́ tán. Sọ́tí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú bí àsìkò ṣe gbà mímọ́ torí tí ń ṣe pọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ní ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kọ̀ọ̀kan màkọ́mọ́ kọ̀ọ̀kan yín máa parí ẹ̀ lọ́sẹ̀ kọ̀ọ̀kan insha Allah al-karim tí kálukú bá fi èsì ẹ rí i pé kì í pọ́sẹ̀ kan báyìí Monday tó lọ náà sáà ni kì í pọ́sẹ̀ kan mo ti kọ́ màkọ́mọ́ alákọ̀ọ́kọ́ al-maqamatul ula kọ́dà jẹ́ tó sọ maqamatul ula fọ́ al-maqamatul ula al-markaziyya al-maqamatul ula al-markaziyya ẹlòmí ò wálé ká fún wa ẹ̀ẹ́dẹ́ ká fún ẹ̀ẹ́dẹ́ ti ká fún ẹ̀ẹ́dẹ́ ti ká fún ọ̀rí. Yálmà yìí ọmọ òfò júwe sàádà tọ́ọ̀rí pé ń bẹ lára rẹ nínú ayé rẹ júwe rẹ fáyé títí táwọn èèyàn fi mọ̀ yí pé a ń tàfẹ́lẹ̀ àkíkọ́ Saheed tí wọ́n fi mọ̀ pé Saheed ni ọ. táwọn èèyàn fi mọ̀ pé Saheed ni ọ. ọ̀ ń sọ fẹ́mi wípé bọ́ ti lọ́n sóògùn tó náà àpẹẹrẹ ríire tó wá sí dà sọ ọmọ tán pé sàádà ni ṣe tàrífù sàádà fáyé definition eríire sọ fáyé tó bá já sí pé bí tó ń gbé ríire sí táfi lè pèèyàn ní Saheed lọ́dọ̀ tiẹ̀ ó ní pé kó kọ́lé bámú kó ní mọ́tò kó lọ́ọ̀ká àwọn kọ́ ní pé lọ́lẹ̀ mọ̀ sọ́rí ibi tó ti rí tí ń ṣe prógámù mi ilé mi ni èmi mo kọ́ wàláhì tàláhì summa billahi al-azim mo sì ti kó débẹ̀ láti
2013 December 31st ẹni mo ti wà nínú ilé mi inú ilé mi inú ilé mi mọ́tò mi ní sì ń gùn àti 2010 ní ti ń lo mọ́tò sọ̀rọ̀ mi yìí o mo lè má ti lọ Mákà o àmọ́ mo àpò bá mi ó fi yóò náà ṣe sára. Náà ìwọ tó wá ń pera rẹ̀ Sàídù ilé mélòó ni ilé rẹ̀ tó ti kọ́, mọ́tò mélòó ń lọ ti lò. Àkọ́kọ́ mọ́tò tí mo kọ́ lò Rover ni, Rover yẹn mo wá lò lóṣù 6 wàláhì mo fa Al-Qur'ani búra ẹ̀yìn ta mo wá lọ lè ra Honda búlẹ́ẹ̀tì mo lè ra lérí igbá ní tuntun ní sọ́mìlì kọ́dà Rover yẹn mo gbé lọ ẹnìkan tẹ̀lé mi so ń gbà mo ra tán èmi ń gbé búlẹ́ẹ̀tì Rover bọ̀ wálé ẹni tó ń gun búlẹ́ẹ̀tì lẹ́yìn búlẹ́ẹ̀tì mo lọ C-Class lẹ́yìn C-Class mo lo pẹ́ńsù ṣètì lẹ́yìn pẹ́ńsù kí ló ń pè ó kọ́ dà yìí Honda Adidas káyé mọ́tò tó ti lò. Gbogbo èyí tó tẹ́mi sọ yìí èmi ò rí bí eríire o òde lọ́gbọ́n o gbogbo ń tọ́rí tí mo sọ kalẹ̀ yìí ń rí bí eríire o. tó bá já sí pé etí wọ́n ń rí tọ̀ ń wónu tí ń túmọ̀ eríire lọ́dọ̀ rẹ̀ sọyẹ ilé rẹ̀ tó ti kọ́ sọyẹ mọ́tò rẹ̀ tó ti gùn àti wípé èèyàn ń ṣoògùn ó túmọ̀ pé ń ṣoògùn owó àbí kí ló dé tẹ́rí ẹ̀yìn kẹ́ni yìí dàrú báyìí. kí ni wọ́n ń pè ní oògùn lédè Lárúbáwá? mo challenge gbogbo ẹ̀yin Sálàfí tẹ̀ ń takò oògùn gbogbo tí ń jẹ́ Sálàfí tẹ̀ ń takò tí wọ́n ń pè ní oògùn. sẹ́ẹ̀rí tí máa dùn mí lọ́rọ̀ àwọn èèyàn wa ó ní wípé kí ló dé táwọn èèyàn máa gọ sábẹ́ kàkan. Al-Qur'ani ni ya ayyuha alladhina amanu bismillahir rahmanir rahim ya ayyuha alladhina amanu lima taquluna ma la taf'alun kabura makita indallahi an taqulu ma la taf'alun. kí ló dé tẹ̀yin èèyàn máa tó pé ẹ máa ṣe kẹ́sì máa sọ fáwọn èèyàn pẹ́ sí kí ló fà? kí ló dé tẹ̀yin ó máa gọ sẹ́yìn kàkan? èèyàn ṣe lè fi ìbẹ̀rù Ọlọ́run lẹ̀ kó máa bẹ̀rù èèyàn. kí ló kàn mí pẹ̀lú Sálàfí eríbú kan Sálàfí wèrè kan tẹ́mi ó máa wá bẹ̀rù wípé ìní sọ pé ń ṣe nǹkan báyìí nítorí pé àwọn Sálàfí takò. kí ló kàn mí pẹ̀lú Sálàfí ìtọ́ba mi ò takò. ìwọ sọ tí wọ́n ń pè ní oògùn fún mi tí àwọn Lárúbáwá ń pè ní oògùn sọ fún mi. wá ṣe tàrífù ìtìlá bá ń pè lóògùn sọ definition rẹ̀ kọ́ fi mọ̀ pé olóògùn ni wọ́n gẹ́gẹ́ kọ́dọ̀ olóògùn bàbá tó bí ọlọ́mọ ẹ̀ tẹ́lẹ̀ yìí ti dàrú yìí ọ fi mọ̀ yí pé wọ́n gẹ́gẹ́ fúnra rí olóògùn ni ọ olóògùn bàbá tó bí ọlọ́mọ kọ́dọ̀ olóògùn níyà rẹ̀. tí n bá sọ fún ọ pé n ṣoògùn mo sọ fún ọ pé n ṣoògùn owó. mo ní ìṣògùn owó tí n bá sọ fún ọ pé ìṣògùn. má jẹ́ ń tàn ọ́ má jẹ́ ká fi júùjú bò ọ́ lójú júùjú má jẹ́ ká fi bò ọ́ lójú má jẹ́ ká fi júùjú bò ọ́ lójú o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí un òkúrọ́ ni wọ́n o. yẹkùlúnà khilafa ma yafalun tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ jáde ó yàtọ̀ sí tí wọ́n ń ṣe o. kò tí ẹ sí tó kèmí pẹ̀lú kọ̀ọ̀kọ̀ ẹnìkan èyí tẹ́mi mọ̀ tó sì pàtàkì lọ́dọ̀ mi
ó ní kí àárín èmi àtọba tó dá mi káàrin wa ti má bàjẹ́ ẹ̀ẹ́nì fi irọ́ ẹ̀ẹ́nì fi lu ayé mi ọ̀sẹ̀ ìwẹ̀ o wàláì tàláì ìwẹ̀ mo fọlọ́ búra kò sì sí ntọ́ lè wí ìwẹ̀ irú tí wọ́n á ń wẹ̀ lọ́sẹ̀ ìwọ ni ọ tú síbi tó bá lè tú sí lọ́dọ̀ rẹ pírọ́blẹ́mù tiẹ̀ nù èmi ò wé ogun owó ọlọ́run má ṣe mí ní ẹni tí ó bá wọn sí oògùn owó nú ayé ọba mi ò ní ṣe mí bẹ́ẹ̀ oògùn owó àkósọ́gbọ́n tó fẹ́ dá sí i kò lè ọ lè rí mú bọ́ ọ lè lọ lọ́fẹ̀ẹ́ kò sí ọgbọ́n tó fẹ́ dá sí i yóò bà nǹkan kan jẹ́ nù gbèsè ayé rẹ̀ bóyá lára ọmọ bóyá lára nǹkan mi ní bó sọ yìí wọn àmọ́ ṣe ìwẹ̀sẹ̀ o sọgbọ́ alájì má jẹ́ kó dùn mí wọ́n lé mi gan wí ọ̀sẹ̀ kí ló kẹ́ni bọ́ọ̀dì pẹ̀lú ìgbésí ayé ẹ̀ lópin ìgbà tó o bá ti tàpá sásì ọlọ́run wá sọ fún mi ibi tọ́lọ̀ ti ní a máa sógun sọ fún mi ibi tí ànábì ti ní a máa sógun sọ fún mi ntọ́ mú wa ni pé ọlọ́run ṣe àwọn nǹkan kan léèwọ̀ ká má débẹ̀ tí n bá ti dé di tó ṣe léèwọ̀ kí ni pírọ́blẹ́mù ẹ̀ sọ ma pé ìtàn pè lóògùn nǹkankan ká papọ̀ mọ́ra wọn sọ ti yé báyìí nìsín ìní fi ń jóògùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ọṣẹ tí wọ́n ń wẹ̀ ọṣẹ ìbótọ̀ ń wẹ̀ àwọn nǹkan ká papọ̀ kò séwé mbẹ kò ségbò mbẹ àwọn ọṣẹ tó jọ ṣe èbó tí wọ́n rẹkọmẹndì fún pé ọba tí ń lọṣẹ yìí ó pa kòkòrò kìí sóògùn àbí kí ló dé tẹ́rì ẹ̀yìn èèyàn burú báyìí oògùn òyìnbó tẹ̀ ń lò kìí sóògùn àwọn nǹkan kọ́ ni wọ́n mú pọ̀ àwọn nǹkan kọ́ ni wọ́n papọ̀ ọ rí wípé tí wọn náà bá lọ kẹ́mísì ìtọ́ sọ ni pé mo fẹ́ ra oògùn erí fífọ́ mo fẹ́ ra oògùn inú rúnrún mo fẹ́ ra oògùn ibà mo fẹ́ ra oògùn jẹ̀díjẹ̀dí ẹ máa wá tí sí rọ kíní kan oògùn ó yàtọ̀ sí wòsàn àní ẹ kéwu ni ẹ̀ ní mà àbòsí tó wá ń dààmú yín. ogun wọn náà ń pè lógun abẹnú gọngọjẹ lákùn sọ fún mi alfasalahu ẹni ayé fẹ́ ogun wọn náà ń pè lógun abẹnú gọngọ ṣàlàyé ẹka gbọ tọlá nẹbi ni a máa ṣe kọ sí kàdísì tó ti kà tá nẹbi ti wí tó ní ẹ má sógun abẹnú gọngọ èwo ni wọn ń pè lógun abẹnú gọngọ èwo ni kì í ṣe abẹnú gọngọ. èwo ni abẹnugọ̀ngọ̀ èwo ni kìí ṣe abẹnugọ̀ngọ̀. ẹni tí nǹkan kan ò yé ànábì ni ẹ má wọ ẹsẹ̀ àìsíkì èmi ò sáré rà ọṣẹ tí ń wẹ̀ fún àmọ́ ń wẹsẹ̀ ìwọ ni ọ tú síbi tó bá wù ọ́ tó bá ṣe déédéé ibi tó tú sí lọ́dọ̀ tiẹ̀ sọ̀rọ̀ mi ọ̀ ní problem ṣùgbọ́n tí ò bá ṣe déédéé so ti yé báyìí nìsín tó já sí pé ọ̀tọ̀ níbi tó tú sí ọ̀tọ̀ sí ní bó ti rí lọ́dọ̀ tèmi ọ̀lẹ́jọ́ tó rò lọ́dọ̀ ọlọ́run wala tajassasu níta Al-Qur'ani wí nù. níta Al-Qur'ani wí nù. ṣàwárí ọmọ sàláwù ẹni ayé ń fẹ́ yìí
ṣẹ́gbọ́n tó kọ mọ́fà lùtí olórí burúkú ni ọ́ àwọn tó bí bàbá rẹ bàbá rẹ ìyá rẹ ìyálàyà rẹ àwọn lélẹ́rìí ibú wọ́n wá bí ọmọ òfò wọ́n bí sáyé torí tí ẹ bá ṣe pé ìwọ́jọ́ ọmọ òfò sì jẹ́ lérí ibú ọmọ ni pẹ̀lú gbogbo tí ń sọ nínú ọ̀rọ̀ látàárọ̀ yìí làákàyèrè ò sí náà ọ̀fọ̀jú tó fi lè bọ́ lọ́n ni ojú rí ó fọ́ náà ni tó fi lọ lè bọ́ lọ́n tó fi lọ lè bọ́ lọ́n kò wá sí lọ lè kọ́lẹ̀ ọ̀sẹ̀rù ẹgbẹ́ rẹ̀ tó fi kú ni Sàláwù ọ̀sẹ̀rù ẹgbẹ́ ni insha Allah al-karim àfi tí n bá dájọ́ ọ̀rọ̀ mi tí ń sọ yìí kọ́ lókù àfi tí n bá dájọ́ ẹ̀kọ́ àfi tí e bá sì ṣe yí pé gbogbo tí ń sọ látòkè délẹ̀ yìí bó ti rí nu àfi tí ò bá rí bẹ́ẹ̀ lókù ṣùgbọ́n tó yẹ pé bó ti rí nu ọ̀sẹ̀rù ayé ọ̀ ní bá wọn ṣe rí rẹ láyé yìí torí ọ fi ọwọ́ rẹ ọ fi fa agbọ̀n níbi tó gbé ga ìyá yẹn ní dùn sí láàárọ̀ yìí Táíwò Ambali Abdulrahim Ọlọ́run ní fi yín lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò sì jẹ́ kẹ́rì kó wálé pẹ̀lú ògo Ọlọ́run báríkọ́lá ní àmàhàmà bismillahir rahmanir rahim gbogbo yẹ wa pátá tí mo ti dá Dubai mo ti dá ọ̀rọ̀ Dubai because ẹ ṣáàjẹ́ Dubai ẹ jẹ́ Dubai gbogbo yẹ wa pátá tí Ọlọ́run kádàrá pé a jọ ṣe prógámù tààrọ̀ yìí lónìí ọjọ́ ńlá yìí ọjọ́ Jímọ̀ yìí àlùbáríkà ọlànà Muhammad lọ́dọọlọ gbogbo ibi tí kálukú wa bá ń dájú kọ báyìí láwàtájú lóòótọ́ tá a nífẹ̀ẹ́ Ọlọ́run tá a nífẹ̀ẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ibi tí kálukú wa bá dájú kọ báyìí ọba mi ó máa ń lànà fún wa bẹ́ẹ̀ insha Allah al-karim Ọlọ́run máa ń lànà fún wa bẹ́ẹ̀ ọ̀nà ní dìímà wa ọ̀nà ní dìímà wa a wà borí gbogbo àwọn ọ̀tá wa ni àjẹjà ni ọjà ò ní jẹ wá wa inna jundana lahumul ghalibun gbogbo àwọn tí wọ́n ẹlẹ́ kọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bínú sí Ọlọ́run tí wọ́n ń bínú orí Ọlọ́run tí wọ́n wá ń fi ẹnu wọn tí wọ́n fi ń sátà isi Ọlọ́run orí Ọlọ́run wọ́n parẹ́ máa yé la máa yé èèyàn tó ti kọlu mọ́ríkàsì tó ti parẹ́ ìparẹ́ tí yẹn náà dé tán máa yé ẹ fẹ́ káyọ̀sẹ̀ máa kà á fún yín kálukú ló má kó pamọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ lónìí náà tẹ́yin náà ń fi ẹnu sọ àyẹ̀wò tẹ́ ń fẹnu sátá àyẹ̀wò tẹ́ ń fẹnu yẹpẹrẹ àyẹ̀wò ẹ rí i pé ìyẹpẹrẹ ti súnmọ́ àti bá gbèsè ayé ẹ parẹ́ máyé la kò sọ́mọ́ tẹ́ fẹ́ dá ẹ parẹ́ máyé la kò sọ́mọ́ tẹ́ fẹ́ dá àfi tó bá já sí pé kìí ṣe ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi gbé àyẹ̀wò kalẹ̀ lọ́yàkù ọlọ́mọṣáájú orí bẹ́ẹ̀ ọlọ́mọṣáágbà bẹ́ẹ̀ kó gbé wa borí àwọn ọ̀tá wa kó já jẹjà kó má jọjọ jẹ wá kó má fi ayé ní wá lá kó má fi gbà dààmú wa kó wọlá ní Muhammad lọ́dọọlọ́ bàbá Mudiru Markaz adamallahu ayata wa afiyata wa dàlátọ̀ Ọlọ́run bá aṣàlékún fàyàbalẹ̀ fún wa
àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà ara, àlékún gbàláyé àsìkí, àlékún istijaba ọlọ́mọ sábà ṣe fún bàbá ọlá ní Muhammad lọ́dọọlọ́ ọlá bismillahir rahmanir rahim. Allahumma ya man azhara jamila wa satara al-qabiha wa lam yu'akhizna bil jarirati wa lam yahtik as-sitra wa ya azima al-afwi wa ya hasana tajawuzi wa ya wasi'a kulli al-maghfira wa ya basita yadayni bi rahmati wa ya sami'a kulli najwa ويا منتهى كل شكوى ويا كريم الصفي ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل شقوقها يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا نسألك أن لا تشوي خلقتنا ببلاه الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. إذا ما اختارت في الدنيا حبيبا فخير أهيبتي لمدير مركز كريما يمله لبلدان خيرا ولا يلقى سوى الإجاء في أجرا. هذا والسلام عليكم